síbi kan àwọn èèyàn mo wo kíní kan lórí kíní láyìn jò ní ẹnìkan wá ń pé ebúlẹ̀ yẹn àfa ti rí wípé béèyàn bá jẹ́ àfa ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́. Akramakumul karim. Ebúlẹ̀ yẹn àfa ti rí pé béèyàn bá jẹ́ àfa ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́. Àfa alágbájá ń tagbá àfa àtọ̀hún ń tarú àfa kan ń tarodo ó wù ú tà ní. Hayyakumullah. Iṣẹ́ tá a gbé fún ọ̀kadà ọ̀gbọ́n. Hayyakumullah. Iṣẹ́ tá a gbé fún kò ṣe kí ni. Ọ̀kadà kì í ṣe iṣẹ́ gidi tó bá jẹ́ iṣẹ́ gidi tó jẹ́ sí Ọlọ́run yìí kò ní ráyè yìí ẹ gbọ́. Hayyakumullah. Ẹ ṣeun kò sí iṣẹ́ kan láyé iṣẹ́ tó ní agbára láyé ju ìmáàmà lọ kò sí. Àti ṣe ọ́fíìsì ni àti ṣe òwò ni àti ṣe oṣù ni kò séyìí tó ní agbára tó ìmáàmà tọ́lẹ̀ ni wọ́n bá jẹ ìmáàmù òun àti mọ́sálásí lọ́fíìsì rẹ̀ tó bá bi ìmáàmù wípé iṣẹ́ wo lẹ́ ń ṣe òun ṣiṣẹ́ ìmáàmù òun ni wọ́n ṣe ń Saudi ìmáàmù haram mọ́tò tó bá jáde lọ́dún ní lò tòlẹ́sí gbogbo ń tọ́ da ní lò gbogbo ń tọ́ da ní jẹ wọ́n ń sanwó rẹ̀ owó kíni owó ìmáàmà iṣẹ́ kan tó tó gbogbo iṣẹ́ tí ń bẹ láyé kò sí èyí tó tó ìmáàmù òun là gba aṣẹ. Akramakumul karim. torí wípé òun ni ó supervise gbogbo àwọn tí ó kírun lẹ́yìn rẹ̀ tó bá bi ìmáàmù pé kí ni iṣẹ́ rẹ̀ kó ní supervisor. àwọn yẹn fọkàn sí kí ìmáàmù wọn káàfọ̀ kéwu náà kọ́ máa ta rodo káàfọ̀ kéwu wọ́n máa lọ lè ta ẹ̀gẹ́ wọ́n máa lè ta sẹ̀mú kó jókòó mbẹ́ òun èlò lẹ́fẹ́ mélòó lẹ́fẹ́ rà palimangi bí wàá fa abati ẹ lówó tẹ ẹ ṣẹlú bísínẹsì yìí hùn ọyọ yìí hùn ọyọ ń da yìí hùn fúyàwó rẹ kọ́ máa yanjú ẹ lọ àbáwọn ọmọ kan fi wọn bẹ wọn tó gbọ́dọ̀ máa fi hùn ṣe fáàrí wípé èmi àfáàdé ń tẹ̀gẹ́ wọn tó gbọ́dọ̀ fi hùn ṣe fáà kò sí fáàrí mbẹ. Hayyakumullah. ń bọ̀ farabalẹ̀ ẹ̀yin iṣẹ́ wo lẹ́ ń ṣe èmi àfáà ilé ìlú wọ́n yẹ fi hùn ṣe fáàrí ìtọ́ bí ṣe fáàrí ni wípé èmi àfa òní mímà olùfà àwọn èèyàn mọ̀nà èmi ìmáàmù tí ń ṣe kútúbà èmi àfa akọ́mọ ń kéwú nígbà mo lánàá ṣe kàdá mọ̀ mbẹ́ ẹ wá dúró wàhálà tí bàbá ṣe tọ́ yẹ pé eré wọn kọ́ yẹn ń kéwú òun lára wọn gbó sí ó gbó débi pé bàbá ń padà ń sun ẹkún wípé torí pé mo fẹ́ kí ilé àwọn tó bí ẹ̀yin ó yé kí màá má parẹ́ ń délé ẹnì kọ̀ọ̀kan ẹ̀ wo bí mo ṣe kù. báyìí pé iṣẹ́ mímọ̀ tíṣà òun ló gbó wọn débi ó gbó wọn dé nì. àtàjà tọrọ ra jòkó lọ́kàn ara wọn kọ̀wé lásán òun ló tún wá sọ di iṣẹ́ yìí wọ́n ṣiṣẹ́ ọ̀rọ̀ yìí tà ń sọ yìí iṣẹ́ ni tó o bá fẹ́ mọ̀ bíṣẹ́ ni bíṣẹ́ kọ́ àwọn pírẹsẹ́ńtà tí wọ́n sọ gba owó bẹ́ẹ̀ pé kó tó lè sọ̀rọ̀ lójú agbo tó ń ṣe MC lójú agbo níye tí wọ́n gbà ó ti bá wọn ọ̀fíìsà àbí kí ni a máa ọ̀fíìsà jọ ògùn wọn ni tábánisẹ́ kí ló ń ṣe wọn níṣẹ́ pírẹsẹ́ńtà èyí ṣe tẹ̀yìn àfa tábánisẹ́ kí lẹ́yìn ṣe kó ní sí àfa ẹlòmíràn wà bẹ̀rẹ̀ pé tẹ́kínní gàmbẹ́ ti ń jẹ́ sí àfa kò ní làákà yìí jálàbí iṣẹ́ ni oníjálàbí pẹ̀lú dókítà tó ní hospital iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀fíìsì àrẹ nù ẹni tí ń kọ́ máa ń kéwú pẹ̀lú ẹni tí ń tíìtì ń léwé iṣẹ́ kan náà wájú ọ̀sẹ̀ eléyìí tẹ́lẹ̀ yìí dùn yín lọ àmọ́ká ní iṣẹ́ kan náà lẹ́kítọ́rà pẹ̀lú àfa oníwàásí kí lè máa kọ síbẹ̀ tẹ́lẹ̀ bá kọ́ wọn ni lẹ́kítọ́rà wa níjọ náà pẹ̀lú èyí tí ń lẹ́kítọ̀ yunifásitì iṣẹ́ kan náà wọ́n ń ṣe. Masha Allah. èyí ṣe tá a pè tí wá ń ṣẹ́ tẹkùn káfí yìí ń lẹ̀ lẹ́kítọ́rà tí ń tìtì yunifásitì wo lórí tí bí ẹ bá jẹ pé àwọn alẹ́ wẹ́ẹ̀sì lọ yẹ pé àwọn míì lọ yẹ pé pòfẹ́sọ̀ nu wọn tún lọ oko lọ lè dá oko ó ti bá wọn rò pé báyà kò rí iléèwé kan lo prófù rẹ̀ bí ẹ bá iléèwé lọ prófù rẹ̀ kò ní ráyè à ń dákú má. wọ́n á ní àná Muhammad
sallallahu alaihi wasallam. anabi dáná jẹ anabi Musa dáná jẹ ẹ wá jẹ ń dá yín padà kó kálukú ọ padà anabi dáná jẹ lọ́dọ̀ Khadija kọbúlà bí Isa kó tó di kọ́rọ̀ ń sọ pé iṣẹ́ yá ìjọ Ọlọ́run ti gbé sẹ́yìn fún wípé tí mo rán rèé tó ti gbé fún ẹsọ bíi tá anabi tó ti ráyè àádáran mọ́ ẹni tó yẹ pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ogun lè jà. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì anabi Musa ìjọ Ṣuaibu tó ti dára jẹ ọdún mẹ́wàá tí Ṣuaibu fún ọlọ́pàá ẹ̀yà bá ọ̀pá tí Ṣuaibu fún un ni òun wá lóun fẹ́ máa fi ọ̀pá òun da ẹran tí Ṣuaibu kó fún wípé èrè rẹ̀ ní máa kó lọ ó sì fún ọlọ́pàá yìí òun wá rò pé bóyá ó ní kó wọn máa fi ọ̀pá òun dára ni ibà dáná lọ jẹ ibà dáná lọ nígbà wá débì kan tí ń sọ fáwọn aráàlú rẹ pé emkuzu ẹni anastu nára mo rí náà kàn bẹ̀ wọ́n dá àlẹ́ àti kòmínì ha bẹ̀ kọ́ba sí àwọn àjílù àlánárì wò dá balama àtàhà ìgbà tó débẹ̀ lórí à ọlọ́run sọ̀sẹ̀ wá pè wípé wọn Musa ẹni àná rabbuka bí sànánù ibi tó ti bẹ̀rẹ̀ sẹ́nà nù èmi farabalẹ̀ èmi lọ́rọ̀ rẹ fakla ana alayka bọba tẹ ìnaka ìwọ yìí ìwọ ẹwọ gan ọ̀rẹ́ ìnaka ìwọ yìí ibi òkè tuwa ibi ọmọ lọ wáyé ìkàtúkà mo fẹ́ sà ọ lẹ́sà o ti farabalẹ̀ o ti special látò ní o ti yàtọ̀ fáwọn tànà àwọn yòókù rẹ fasẹ́mi ní ma yóò inna ni ana ara la ilaha illa ana. لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني èmi Ọlọ́run أنا ربك أنا الله èmi lọ́ba tí gbogbo ayé ń wá kí la ilaha illa kọ́sọ́bà káàbẹ̀ mi fàábùdìrí látòlí fẹ́ránlẹ̀ má dára má fàábùdìrí èmi ni ọmọ kọjú sí mi èmi ọ́fíìsì mi ló kù tó ọmọ lónìí sí. wà á kí mi sọ̀láàtà máa gbé ohun dúró fún rántí mi iṣẹ́ ló kó fún un. Ayakumullah. nígbà Musa wo yín wọn tó ní kí n fẹ́ràn lé Ọlọ́run níbẹ̀ ni èyí tí gbé fún ọ lágbára èsì abúlé Fìráúnà náà ìnà hù tọ̀gá. ní fèsì ogun ní àpè Fìráúnà àgbákò ní ẹni tó sá fún Ọlọ́run ní apàdà lọ ẹnu fèsì ara yín. sẹ́wọ̀n pé ẹnu pélé fèsì Fìráúnà lásán sẹ́yìn lè kó ẹran lọ́bẹ̀ rì. ẹ máa mọ tẹ̀ ń wíkẹ́ tó máa sọ̀rọ̀ wọ́n á ní wọ́n máa ta písà àbí wọ́n máa gábọ̀ kọ́ máa ta bábíkíù. àyíbẹ̀kọ́ ìtọ́fà àtààfin wíbẹ̀ yà yìí ni wípé ń gbọ́dọ̀ pé ìjọba Nàìjíríà wọn ò fálù àfà ibi wọ́n ti fálù mímọ́ àwọn èdè àfà tó bá jẹ́ onímọ̀ òun ti sẹ́mi ìmọ̀jú yìí lọ ó sì máa sanwó rẹ̀. kí ló sì bá tí Nàìjíríà fi rí báyìí ni wípé ìjọ wọn bíúdi Nàìjíríà yìí tí wọ́n gba òmìnira fún wa àwọn kìrìsìtẹ́nì dúró àwọn mùsùlùmí dúró àwọn kìrìsìtẹ́nì ń jọ́nà làwọn ti yà á kalẹ̀ fún Jésù. nígbà gbogbo ẹni tí ń bá gbogbo iléèwé kíjọba gbà á tọ́ àwọn àfáà tí ń bẹ̀ ń jọ́nà wọn sọ̀rọ̀ tọ́lá báwọn àfáà bá ní ẹgbà ilé kéwú náà tọ́pọ̀ ni wọ́n jọ ilé kéwú náà máa gba yọ́mọ bẹ lọ́ndà ìjọba ẹ gbọ́ bí iléèwé náà ti ń bẹ̀ àmọ́ ń gbà táwọn àfọ́sọ̀rọ̀ ń kálukú dákẹ́ wọ́n bá gba iléèwé tọ́ bá a bá wá ní kí ìjọba gbà ní ìtọ́ni ìsìn ìjọba ń fẹ̀ kàn gba gbogbo ẹ̀ lọ́wọ́ wáyé yẹn ni ó ti yé báwọn gbogbo ẹ̀yà àfà ọ̀nà tọ́lọ́wọ́ máa fi sànù yín àwọn èèyàn ayé àwọn ẹni ayé lọ́lọ́run wọn ránṣẹ́ yà àfà àwọn ni wọ́n máa wá ṣe dáadáa pé ẹgbẹ́ ẹ bá wa ṣàdúrà ẹgbẹ́ ẹ bá wa bẹ lọ́hùn ẹgbẹ́ ẹ bá wa ṣe báyìí ẹgbẹ́ ẹ bá wa ṣe báyìí mọ́ ya lọ́bẹ̀ẹ́ nìní. àrùsọ́lù kọfẹ́.